Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn òfin kan wà tí kò bá Queen Elizabeth wí? Lára àwọn òfin ọ̀hún, òfin àkọ́kọ́ ni pé ọmọbabìnrin lè rìnrìn àjò káàkiri àgbáyé láì ní ìwé ìrìnnà. Tá a bá ń sọ̀rọ̀ ìrìn àjò káàkiri àgbáyé, ọbabìnrin Queen Elizabeth ní ẹ̀tọ́ láti wọ orílẹ̀-èdè tó wù ú láìsí ìdádúró kankan. Òfin kejì, ọbabìnrin ní ẹ̀tọ́ láti wa ọkọ̀ láì ní driving license. Ǹjẹ́ ìwọ ṣe lè wa mọ́tò láì ní driving license bí? Bóyá lẹ tiẹ̀ túmọ̀ wípé lórúkọ Queen Elizabeth ni wọn yóò fi gbégi dá ẹnikẹ́ni tó bá wa mọ́tò láì ní driving license, eléyìí tí òun gangan kò ní. Tá a bá sì ń sọ nípa ọkọ̀ wíwà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì, ọbabìnrin lè fi mọ́tò sá eré láì fi ti speed limit ṣe tí àwọn agbófinró kò sì lè yẹ̀ lọ́wọ́ ẹ̀ wò. Ẹlẹ́ẹ̀kẹta, ọbabìnrin lè jẹ ẹranko tí olóyìnbó ń pè ní swan. Ìwà ọ̀daràn ní láti pa ẹranko swan ní United Kingdom. Wọ́n lè jẹ onírúurú ẹranko míì bíi chicken, turkey, duck àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n wọn kò lẹ́tọ̀ọ́ sí ẹranko tá à ń pè ní swan yìí. Queen Elizabeth sì láǹfààní láti jẹ ní àsìkò tó wù ú nígbà tó wù ú. Ẹlẹ́ẹ̀kẹrin, gẹ́gẹ́ bí ọbabìnrin ti orílẹ̀-èdè United Kingdom, ó tún jẹ́ ọ̀kan lára àwọn tó ń ṣe òfin orílẹ̀-èdè náà. Ẹlẹ́ẹ̀karùn-ún, ọbabìnrin ní ẹ̀tọ́ láti bẹ̀rẹ̀ ogun nígbàkigbà tó wù ú ní àsìkò tó wù ú. Tá a bá sì ń sọ nípa agbára àti àṣẹ, ọbabìnrin Elizabeth sì lè pa àṣẹ kó sì tún ṣe òfin nígbàkigbà. Ẹlẹ́ẹ̀kẹfà, ẹnikẹ́ni kò lè gbé ọbabìnrin lọ sí ilé ẹjọ́ tàbí kó pè é lẹ́jọ́. Ẹlẹ́ẹ̀keje, ọbabìnrin Elizabeth ní ẹ̀tọ́ láti wó ilékílé. Bí ọbabìnrin bá pa àṣẹ láti ibi ilé kan wó, kò sí ẹnikẹ́ni tó lè yẹ̀ lọ́wọ́ ẹ̀ wò. Ẹlẹ́ẹ̀kẹjọ, ọba obìnrin ní ẹ̀tọ́ láti tàpá sí òfin kófin. Lábẹ́ òfin ọdún 1300, ọbabìnrin lẹ́tọ̀ọ́ láti rú òfin. Bákan náà, ẹnikẹ́ni kò sí lẹ́tọ̀ọ́ láti yẹ̀ lọ́wọ́ ẹ̀ wò. Ẹlẹ́ẹ̀kẹsàn-án, ọbabìnrin lẹ́tọ̀ọ́ láti gba ọmọ kékeré sílé láì lọ sílé ẹjọ́. Ó lè adopt ọmọ láì fi ọwọ́ síwèé kankan. Kò jẹ́bi tá a máa rí mọ́ lápá bí. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel yìí láti jẹ́ alábàágbádùn onírúurú fídíò. Ẹ ṣé tẹ́ ń wò wá.